ọmọ Oòduà, ọmọ káàárọ̀ oòjíire, ọmọ káàárọ̀ oòjíire. Finally, ọmọ Yorùbá, àwọn àgbààgbà, bóyá kí n pè báyìí, àwọn àgbààgbà, àwọn Afẹ́nifẹ́re, wọ́n ti ránṣẹ́ sáwọn bàbá wa o. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kó ewé ẹ̀ wá o. Kò pẹ́ táwọn Afẹ́nifẹ́re tí wọ́n ránṣẹ́ tiwa ni wàhálà bá dé bá bàbá Tinubu o. Ọmọ Yorùbá, ta ló sọ bẹ́ẹ̀? Èmi kọ́ ni mo sọ. Gbogbo ara máa fi tí ara wa gbọ́ báyìí. Ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí alákọ̀ọ́kọ́, látòrí àwọn Afẹ́nifẹ́re. Ọmọ Yorùbá, nígbà tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó kó àwọn jọ tó jẹ́ Afẹ́nifẹ́re, nígbà tí wọ́n rí wípé ọ̀rọ̀ yìí ti kọjá ibi tí àwọn rò, ó máa pé àwọn káwọn tètè declare support fún Olóyè Sunday Igboho, káwọn tètè rányàn àwọn jáde kó wá sọ̀rọ̀ nípa Olóyè Sunday Igboho láti tẹ̀lé lánàá tó Olóyè Sunday Igboho láṣìlẹ̀. A kú oríire. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì èmi náà. Kódà tí ó bá ṣe pé mo rí evidence, ọ̀rọ̀ ń ṣòro gbàgbọ́. Nísìnyí báyìí, àwọn náà ti wá ń fẹnu wọn kọ sáárá sólóyè Sunday Igboho. Wọ́n ti wá rí i pé ohun tó máa dí ẹmọ́ pariwo láti 2021, àwọn ṣẹ̀ṣẹ̀ rí àrídájú ẹ̀ sí ìwé. Can you imagine? Mo sọ fún yín, mo ní ẹ má jẹ́ ká blame ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n support wa. Ìdí tí mo fi ní ká má blame wọn, mo ti sọ nígbà kan, mo tún máa tún yán nísìnyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tí wọ́n tẹ̀lé wa, ohun tó fà á ó pín sọ́nà méjì. Alákọ̀ọ́kọ́, àwọn tí ìjọba ti fowó dí lẹ́nu, tó ń bẹ̀rù ìjọba, tàbí àwọn tó láṣìírí lọ́wọ́ ìjọba, tó mọ̀ pé táwọn bá fi lè ṣe mọ̀nàmọ́ná tó wọ́n bá tẹ àwọn, ó ṣe káwọn má bọ̀ ń bẹ̀ nípa àwọn nǹkan ọ̀dọ̀tí tí wọ́n ti ṣe tí ìjọba ti bá wọn bò mọ́lẹ̀. Inú òṣèlú lẹ́tì máa gbọ́ pé gbà fún orí ni gbà fún àdá, gbà fún gbàdà, sọ̀rọ̀ mi ń dáadáa kí n pọ́n ẹ lé, tú àṣírí mi síta, kémi kan fẹ̀ díẹ̀ síta. Òṣèlú tó wà Nàìjíríà sí mi. Now, àwọn àgbààgbà Yorùbá ti gbọ́ bó ṣe ń pa àwọn èèyàn káàkiri. Torí tẹ bá wò lọ wò bọ̀ sí, ẹ rí i pé ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí ó ti kọjá nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. As a matter of fact, gbogbo ẹni tó wà ní Nàìjíríà látàbújá dé Zaria dé gbogbo ilẹ̀ Haúsá, kò síbi téèyàn lè wà ní Nàìjíríà lénìí tí assurance wà kò máa rọ̀lá yàtọ̀ sípò Ọlọ́run. Kò sú ọ̀fẹ́ anybody. Níṣọwọ́ táwọn ará bíi tí wọ́n fi ń pa àwọn èèyàn. Níṣọwọ́ tí wọ́n fi ń pa àwọn èèyàn. Ẹ̀yin bàbá wa, láti ọ̀tá tí ń pè yín, a ti ẹ̀ dúpẹ́ pé ará àwọn ọba kọ̀ọ̀kan tó dúró tọ́ áún kó tó di pé bàbá mi Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rere gánà rere. Ẹmu, ẹkì, ẹran bí òyìnbá pọ̀. Ládé, Aláàfin ò ládé, adé aládé kún la gbà fún bàbá wa Láàfin. Mádẹ̀, òjò pàṣẹ tẹ̀rẹ̀ mádẹ̀ ọmọ Àtìbà. Ẹ má jẹ́ kí wọ́n jù bẹ́ẹ̀ yẹn lọ. Orí mi máa lọ máa wú bí gàrí fọ́. Ọmọ Yorùbá, àwọn Afẹ́nifẹ́re nísìnyí, ẹnu tí wọ́n fi gbó òòṣà, wọ́n ti fi gbolẹ̀ báyìí. Ẹni tó jẹ́ Secretary General wọn ti jáde náà, gbogbo alamọ Secretary Afẹ́nifẹ́re. Àwọn tó jẹ́ bàbá Tinubu wing. Wọ́n ti sọ̀rọ̀ yìí, ó ti ṣe díẹ̀, bọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò rí gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn díẹ̀ tí wọ́n dẹ̀ gbọ́ gan kò yé wọn. This is just a strategy láti wá sọ wípé ṣe máa ń pè láti tó ìtẹ́ ẹ̀dáhùn.
lẹ́yìn tí bá ti play fídíò ìtàn fún yín àwa bọ́ sójú agbami àbọ́ síbi tá à ń lọ gangan lẹ́yìn. now ọmọ Yorùbá bàbá wa olóyè Sunday Adéníyì Adéọmọ Ìgbòho wọ́n ti ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá wà nílẹ̀ Haúsá ẹ tètè máa bọ̀ nílé, ẹ tètè máa bọ̀ nílé. Ó wà very very important torí pé kí ni àwọn Fúlàní yìí wọ́n ti fẹ́ launch general/mass spy fún gbogbo Nàìjíríà allegedly. Àtáàkì tó fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kọjá tí wọ́n ti ṣe bọ̀ látẹ̀yìnwá. Òun la ṣe ń sọ fẹ́ èèyàn wa pé ẹ lọ dira àjà iláyà a ò kó ẹrù sí yín lọ́kàn. Ẹ̀yin ìyá àti bàbá mi ní kẹ́ máa kọ́ sábẹ́ comment section wípé Yorùbá nation no going back. Ẹ jẹ́ kó mọ̀ wípé nǹkan ta fẹ́ nìyẹn ṣe. Wọ́n ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn fún security tó fẹ́ fún wa ìyẹn ọ̀tọ̀ nìyẹn, ọ̀tọ̀ ní security, ọ̀tọ̀ ní kílẹ̀ ìbàdá dúró. Méjèèjì la fẹ́, méjèèjì la fẹ́ torí táwa lẹ́yẹ kọ́bẹ̀ tá à ní kejì ó sì ṣe kó má work pé ìyẹ pé work. Ìdí nìyẹn tá a ṣe nídìí méjèèjì. So now kó tó di pé màá bọ́ sójú agbami ètò ẹ jẹ́ sáré play ohun tí bàbá wa Délé Fárótì ó níbi tí mò ń lọ o. Ẹlòmíà náà ti rí fídíò yìí ó níbi tèmi ń lọ tí mo ṣe lu fídíò yìí. Yes, it's a message. Àbí subscribe button tó bá wà níbi tẹ́yìn bá ti wò ní bẹ́ẹ̀ o ká ẹ lè máa gba àwọn ìròyìn yàjóyàjó àwọn ìròyìn àjá àbálẹ̀ tó bá ti ń ti ọ̀dọ̀ tiwa jáde. Ẹ lè má gbàgbé láti pín lógúnlógún pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kárí ilé kó kárí oko kó dọ́dọ̀ ọmọdé kó dọ́dọ̀ àgbà gbogbo ọmọ Yorùbá lè mọ̀ kán lè mọ ibi tí ọ̀rọ̀ yìí ń lọ. Gbogbo àti ẹ̀rọ pé tí ọmọ Yorùbá bá ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bóyá gbogbo nítorí dájú gbogbo lè tẹ̀lé fún ọdún mẹ́sàn-án ti gbé o. ṣùgbọ́n kàkàkéwé àgbọn wọn dẹ̀ ẹ wò líle ní ilé sí o alàgbà ló ti wá jáde báyìí wọ́n ti wá sọ̀rọ̀ báyìí ó yá ẹ má jẹ́ sọ̀rọ̀ jìnnà ẹ dẹ́ gbé alàgbà Fárótìmí Délé Fárótìmí sókè kí ẹ gbọ́ wìrìwìrì láti ẹnu sí wọn ẹ má kúrò bẹ́ẹ̀ orí ìkànnì ó ti zẹ̀ náà lẹ́wà. ó ti ń wà lọ́jọ́ pípẹ́ pé Fúlàní àdá wọn tó jẹ́ tiwa àkọlù àwọn àgbẹ̀ wa wọ́n lè yanjú ẹ̀ láàrin ara wọn nítù bí òmùbí. Kí ló dé tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kì í fẹ́ fi gbogbo ẹnu sòótọ́ pátápátá? Kí ló dé? Ṣé Yorùbá ní Fúlàní? Ṣé Fúlàní Yorùbá ti wà báyìí? Torí kò yé mi o. Tó jẹ́ pé bàbá wa àtẹ̀yìntẹ̀ ìgbéjà wa àtẹ̀yìntẹ̀ ìtakò àtẹ̀ bá ń sọ̀rọ̀ gan kò fẹ́ yàtọ̀ sí àwọn gbà míì. Ṣé ó máa wá da ká wá mú yín ká mú yín sẹ́nu ká máa fún yín lábára ń dì? No, kò bójúmu. Ẹ ṣe tó bójúmu ẹ jọ. Yàtọ̀ kì í ṣe bí ìtàná mọ́ olówó nǹkan tẹ́rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho gbogbo àwọ̀ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ àwọn ìletò ó dìbí táwọn èèyàn wà òye wọ̀ mọ́. Bẹ́ẹ̀ni, òun ló gbé Sunday. Kí ló fà á tí wọ́n ṣe lè wọ̀ ẹ̀yìn náà ẹ wà ìkan náà tó fà ní? Bẹ́ẹ̀ni, tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà Ṣàngó ló máa pọ ọmọ tí ó bá lè sòótọ́ ọ̀rọ̀ kò ń ṣerú ìlú máa fi tì kọ́lọ́ máa mú wa níbi abadé. Ọmọ Yorùbá mo ní wọ́n wà lára àwọn tó dá wàhálà yẹn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa sọ negative the comment section because nǹkan tí mo sọ òye wọn tó lẹ̀ kí wọ́n ṣe sùúrù kọ́gbọ́n tí mo fẹ́ sọ délẹ̀ tàbí kọ́ béèrè lọ́wọ́ mi ẹlòmíà bẹ̀rẹ̀ sí ní tutọ́ ṣùgbọ́n a máa fojú gbà á. A máa jogún ọ̀tá ọlọ́tà. Now. Mo dìde nígbà tó dídé tó ń dìde tẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta alọ́tún lọ́sì kò síbi tẹ
ẹ má pẹ̀ ọ̀rọ̀ sọ, ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́, àbò pa àwọn Fúlàní tẹ́rọ́rìsì lẹ́nu mọ́, ó pa àwọn kan lẹ́nu mọ́, àbí wọ́n bá wa lé àwọn tó fẹ́ pa wá nílẹ̀ Yorùbá. Wọn ò pa ẹnì kankan lẹ́nu mọ́ o, wọ́n gbà wá lọ́wọ́ ọkù ni, wọ́n gbà wá lọ́wọ́ òfò ni, wọ́n gbà wá lọ́wọ́ àdánù ni. Ọlọ́run ló wọ́n láti gbà wá kúrò lóko ẹrú ni. Ẹ má jà máa pẹ́ ọ̀rọ̀ sọ, ẹ já máa sọ bó bá ti wà sá with due respect. Lawyer Farotimi, Lawyer Dele Farotimi, you are a well-respected statesman in Nigeria. Even in the Southwest, in Yoruba land, we honor and adore you as our father. Wọ́n jọ́ tó yọ lọ́n, ẹ má bá a fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tó bá ti jọ́rọ̀ lórí àwọn olórí burúkú abámàlúfò, fídíò kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta èmi mọ̀ bí ẹ ti rí. New video èmi mo release ẹ̀ circulation. Yes, èmi mo release fídíò yẹn sí circulation. Tí bọ̀bọ̀ kan tó dúró tó máa ń bá màálù sùn tẹ́lẹ̀ lára, eléyìí ó tẹ́ màálù lẹ̀ bígbà tí wọ́n bá tẹ́ èèyàn sí obìnrin sílẹ̀ tó fẹ́ ṣe missionary lórí ẹ̀, tó fẹ́ sùn ní kó máa gbá sí fún, bẹ́ẹ̀ ló ṣe ṣe fún màálù yẹn. Ó bá màálù yẹn sùn débi pé gbogbo etí abẹ́ màálù yẹn dẹ̀ pọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀. Kò tún yọ o, ó tún continue. Ṣẹmọ̀rú àrùn tó ti máa kó lára màálù yẹn bẹ́ẹ̀ yẹn, a tún bọ́ society, òun àtàwọn jàǹdùkú ẹ̀ tọ́jọ́ ń pa wá káàkiri. Tó bá tún ráwọn àbúrò wa obìnrin tàbáwọn àǹtí wa tàbáwọn ìyá wa, wọn okó kan náà tí wọ́n fi bá màálù sùn, tí wọ́n ti kó infection, wọ́n á tún fi kó bàásù fáwọn ìyá àtàwọn àǹtí àtàbúrò wa. Àwọn èèyàn lè sọ̀rọ̀, inú ẹ̀ ni wọ́n máa kú sí. Wọ́n wá ní lágbájá kú tàmílù kú of infection, wọn mọ infection. No, tabayé èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ kàn sí èmi ọmọ yìí Max BTV. That is not the end of your life. It's just a starting point. Yeah. So now, ọmọ Yorùbá ẹja máa gbọ́ wọn lọ. Máwọn gbé wọn tẹ́rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho, mo gba ọwọ́ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ àwọn ìletò ó dibi táwọn èèyàn wà ò lè wọ̀ mọ́. Ẹ̀yin náà wọ́n náà wọ́n máa ń ṣe ìjà fún Yorùbá. Nígbà tó ẹ máa rántí lásìkò yẹn ó pa àwọn kankan lẹ́nu mọ́, oríṣiríṣi ariwo ta lọ́tún lósì, kò síbi tẹ́ ẹ rìn láwọn ìgbèríko wa tẹ́ǹtì pé èèyàn ń pàdé Fúlàní agbẹnipa. Ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi ó di dáhùn èèyàn lè rìn sí wọn. Bàbá lẹ́gbẹ́ alágídí wọlé agídí láàrin fún ara wa láwàá níbí ọ̀hún torí bí tọrọ dé ní ìsìn ẹ lè gbọ́dọ̀ ìjọba kó ṣe kankan fún wọn ní ṣe kankan. Ẹ má fẹjọ́ kàṣùkà. Ààrẹ Gani Adams jẹ́ ti gbọ́dọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀. Mo rò pé mẹ́sẹ̀gì ilé pàtíkúlà wọ̀nyí Ààrẹ Gani Adams lọ ní tí wọ́n ní pẹ́pẹ́sẹ́ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ nìkan ló lè ṣìgún fún àwọn nígbà tí wọ́n pa wá nílẹ̀ Yorùbá lúgúlúgú lọ́pọ̀lọpọ̀. Ààrẹ Gani Adams ò dá sí, wọ́n ní Aláàfin nìkan ló lè ṣìgún fún àwọn nígbà tí wọ́n ti mọ̀ pé bàbá Lámìdí Adéyẹmí ò lè sọ̀kọ̀ torí bàbá ò fẹ́ wàhálà. Kò fi mọ́ ń bẹ̀. Mo ń sọ̀rọ̀ nípa ikú bàbá yìí, Aláàfin ọba Adéyẹmí, ọba tí ń gbàdọ̀, ọba tó pọba rán níṣẹ́. Kábíyèsí o, bàbá wa ọba àná. Ikú bàbá yìí, ọmọ kútí kò gbọdọ̀ pa, ọmọ àrùntárùn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò tó fò gbọdọ̀ dé bá. Kábíyèsí Olúwa ní ọba Adéyẹmí, ọ̀run rí ẹrù. Now, bàbá wa ọwọ́ adé lọ́wọ́ à ń bẹ̀ nísìnyí. Action ọba dẹ̀ lọ́ba yẹn wọ́n gbọ́ kankan. Wọ́n kọ́ gbọ́ pé Fúlàní sá wọlé láti
Kwara lásán rí nǹkan tí bàbá wa náà fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pe CP náà pé gbogbo àwọn security parastatals pé ẹ wá ọba eléyìí yàtọ̀ sọba Fúlàní ọba eléyìí ó yàtọ̀ sólúwo ọba eléyìí ó yàtọ̀ sáwọn ọba tí wọ́n ń bẹ̀rù àti gbèjà àwọn èèyàn wọn kíníkan o ẹ jáde síta akẹlọba mi ṣàwọn wá lógún lọ́pọ̀lọpọ̀ ìgbẹ̀ta lẹ́gbẹ̀rún ẹ rí dájú pé ẹ lé gbogbo wọn dànù out of Ọ̀yọ́ state èmi ọba Aláàfin mo sọ bẹ́ẹ̀ ọba kábíyèsí ló ń pàṣẹ so now bóyá torí pé ààrẹ Gani Adams ti rí wípé ọba Ọ̀wọ̀ Adé máa ṣígun fáwọn tágbára àwọn ọlọ́pàá Yorùbá ká ààrẹ Gani Adams ti asáré ṣe press release pẹpẹsẹ o àwọn ọba gan kọ́ńdà kan tú ìjọba lọ́wọ́ o sódì ẹ̀fọ́ ìjọba nìkan ló lè ṣígun fáwọn o bóyá gọ́fúnà bíi president kí ni gọ́fúnà ní í ṣe pẹ̀lú indigenous issue eléyìí ìjà ilẹ̀ bàbá yín ìjà ibi tí wọ́n ti bí yín ìjà àwọn ìran yín so tẹ bá fẹ́ gbé so mọ̀ pé ìran yín ni wá mọ̀ pé ọmọ yín làwa ọmọ Yorùbá ṣé tó ẹ̀ ní ẹ̀ ṣe dà fún wa ẹ sọ fún mi ọ̀rọ̀ tá ẹ̀ ń sọ ó dàbí kí bàbá kó lajúlẹ̀ káwọn aráàta máa ṣe ọmọ ìṣẹ́káṣaká kó wá ló dìgbà tí ìjọba bá bá àwọn dá sí kó tó gbèjà ọmọ òun bó ṣe rí nìyẹn torí ẹbí ni gbogbo wa ó ní ohun tó kó wa ó ní ohun tó dà wá pọ̀ ẹ̀yin tó yẹ kẹ́ máa dúró máa ṣe wọ́n kí gọ́fúnà máa bẹ̀yìn kí pírẹ́sidẹ̀ntì máa bẹ̀yìn ẹnìkan sọ ó ní tí ààrẹ Gani Adams tó bá nìkan tó fẹ́ ṣe fáwọn ọmọ Yorùbá àsìkò tó jẹ́ kíjà bẹ́lẹ̀ láàrin àwọn àti gọ́fúnà Kwara àti bàbá Tinubu àti Emir Atúndàbà yìí tó wà lọ́rin àsìkò tó yẹ kíjà wà láàrin wọn yìí because àsìkò tó yẹ kí ààrẹ dìde nì bọ ibẹ̀ yẹn kọ́ là ń lọ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ọmọ Yorùbá kó tó di pé a tẹ̀síwájú ẹjẹ aṣáájú dókè ọ̀hún. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá kojú komi ní dákẹ́ ariwo mà sẹ́sẹ́rẹ́ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rìn bí ògògò sísẹ́lẹ́sẹ́rẹ́ ọ̀sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè báyé fún Adékúnlápọ̀wọ̀ ní jìgàjìgàn bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìdẹrùn táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè báyé fún Adékúnlápọ̀wọ̀ sùn òróró sùmàlú lórí ọ̀kiri ojú oorun fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aláyé fìdí ọ́ ó tún pèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra níbẹ̀ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ dìde kò sí olóyè báyé fún Adékúnlápọ̀ gbogbo ara kìkì òògùn abániyẹ̀rà wẹ́ni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé olólọ ìjì kìí jà kó gbé ọlọlọ àkìkóyè olóko ní ògùn ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ. ẹ káàbọ̀ padà yín èèyàn wa nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn fún ọ tó bá fẹ́ tira ó fẹ́ ṣoògùn tajà ògùn ajé ó fẹ́ ṣẹ́bi ajé ó fẹ́ ìyọnú àgbà gbogbo ahọ́n ẹ̀rọ tó lágbára ẹgbọ́n kàkà tí ń kagún láyà ẹsẹ̀ ń pèrè àdé deliver all over the world ó fẹ́ dira ní o kò sí ìwọ̀n tó fẹ́ tí wọ́n lè fi ṣe é di ọkùnrin. o níwèé ìgbèlú o fẹ́ gbàwé ìgbèlú o lórí ọkọ o lórí aya gbogbo àwọn stop bẹ́ẹ̀ ṣá mo máa ń sọ mi rí wọn rí ṣùgbọ́n iṣẹ́ tó dáa tó ń ṣe òun làwọn èèyàn sì ṣiṣẹ́ kí ni wọ́n sì ṣe wọ́n lè ṣe é rí tí mo sì wá sọ̀rọ̀ wọn tó pé wọ́n sọ̀rọ̀ ní burúkú fún mi. now ẹ ká máa gbọ́ ohun tí à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. ló wù nǹkan tẹ́rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho mo gba ọwọ́ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ àwọn ìletò ó dibi táwọn èèyàn wà ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde nígbà tó ń dìde tó ń dìde
ẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn kankan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lọ́sì kò síbi tẹ́ ẹ rìn láwọn ìgbèríko wa tẹ́ẹ̀tì pé èèyàn ń pàdé Fúlàní agbẹnipa. Ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi tó di táwọn èèyàn lè rìn sí mọ́. Bàbá lẹ́gbẹ́ alágídí wọlé agídí láàrin fún ara wa láàlágídí ọ̀hún torí ìtọ́rọ̀ dé ní ìsìn lè gbọ́dọ̀ ìjọba kó ṣe kankan fún wọn ò ní ṣe kankan. Ẹnu fẹjọ́ kàṣùkà. Nígbà tí ìpéjọba kì í ṣayé àwọn tẹ lórí tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tó bá yín bàbá ni mò ń sọ ti joyè wọ́n ti tà yín wọ́n ti dẹyọ kan. Ẹ̀yin fún ara yín lẹ́wàá yára yín lọ́pọlọ tó lẹ́yìn lẹ́yìn àtàn tó gbà yín ẹ̀yìn lẹ́gbàá yín. Fúnra ara yín lẹ́gbàá ara yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní pera yín jọ lẹ́gbẹ̀gbẹ̀ ń jẹgbẹ́ ìletò déletò. Tí mo rá ń sọ fún yín jẹ́gbẹ́ yìí iye pé mo fẹ́ dẹ́rù bà yín ìtòdè òótọ́ ọbẹ̀ ni mò ń bá yín sọ. Ẹ pera yín níletò lẹ́gbẹ̀gbẹ̀ ń jẹgbẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀. Lẹ́yìn ogun tẹ̀ ń wò tó ń dàbí tó wà lókèrè ó ti ń súnmọ́lé ó ń bọ̀ lé ó sì ti wọlé tán. Náà fẹ́yìn tẹ́bà mọ ẹni tó sọ̀rọ̀ yìí wọ́n ní ìṣòro tó bínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re which is secretary general àwọn ní secretary general Afẹ́nifẹ́re worldwide gẹ́gẹ́ bí àṣepọ̀. Náà kó tó wá di pé màá bọ́ sórí ọ̀rọ̀ ti bàbá Tinubu tí mo sọ ẹja sáré dẹ́ka ìpínlẹ̀ ọjà kejì. Láàólá bítàtì ẹkùn tí ń bọ̀ yá ẹ̀gà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ sì yádàánù nínú àgọ́ ara yín ọkọ̀ náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Láàólá bítàtì yóò bá wọ̀ dáadáa ìṣòro ara inú ń kọ́ Láàólá bítàtì òun ni ká ẹ pínlura láti wáyé gbòógì Láàólá bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 080-19-1355 tàbí 080-2626-5000 kò bá rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàólá bítàtì gbèrúra kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa Láàólá bítàtì gbọ́ iṣẹ́ ẹ̀ ló bẹ̀rẹ̀ ló ṣe rí ó jẹ́ iṣẹ́ tó ń ṣe gbogbo ọtí ọmọkùnrin ẹ bá kéré tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀n tàbí ọ̀tẹ́ pé tó bá gbórí ìyá wa tó bá ti bẹ̀ṣẹ̀ ní mọ̀wọ́n ọ̀dà tó lẹ̀ kọ́ burúkú rẹ̀ ó ní kidney problem liverpool arthritis prostate cancer ẹni tí ẹ pè wọ́n ń tọ́lọ́ wọn wá ṣe láyé nìyẹn lòkùtẹ̀ bá pè wọ́n ẹ padà wá dúpẹ́ ní ọwọ́ mi. Now that is not about that. Ọmọ Yorùbá mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe gbọ́dọ̀ bá Tinubu wọ wàhálà nísìnyí báyìí gbogbo àwọn àgbàgbà Fúlàní wọ́n ti mọ̀ wọ́n fẹ́ lo gbogbo ọ̀rọ̀ láti rí dájú wípé wọ́n rẹ́ǹdà bá Tinubu useless ṣùgbọ́n gbọ́dọ̀ tí wọ́n tún sọ ní àná àbíjẹta tọ́lá àwọn máa lọ ju àdúró sí National Assembly l'Abuja gbọ́dọ̀ yẹn sọ yẹn wọ́n fẹ́ ṣe lọ́sọ yẹn bàbá Tinubu àti sọ nípa àwọn ará bíi wọ́n fẹ́ dorí ìjọba yín gbolẹ̀ wọ́n fẹ́ sọ yín dọ̀tá ogun aráàlú. Àwa kọ̀ọ̀kan ó lè yí wa pé wọ́n play politics ni ṣùgbọ́n gbogbo ṣùgbọ́n ọmọ Yorùbá ló máa yí bẹ́ẹ̀ ẹ ṣe kúkú pín gáàrí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Bàbá Tinubu ẹ ti rí irú àwọn èèyàn tó jẹ́ ọ̀rẹ́dì ẹ ti rí ṣùgbọ́n ẹjọ́ mẹ́ta nìkan ni wọ́n jáde tó sọ pé ìyàwó yín kèfèrí ni òun máa pàyàwó yàbí òkú bẹ́ẹ̀ àkàlẹ́jẹ́ lè ta gbọ́. Mọ táwọn Fúlàní ti ṣe sí yín ni ṣèbó náà tún plan kúkú sí tí ó bá ṣe pọ́ lọ́hún pọ̀ nífẹ̀ẹ́ yín tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé bọ́ bá gbàjọba lọ́wọ́ yín àlè recognize ìjọba ológun kódà ó máa tún wá jẹ́ breaking tiwa báyìí mẹ́kò lè jẹ́ á jẹ́ kó yá wọ́wọ́wọ́
wọ́n yà fèsì ilẹ̀ Haúsá tí wọ́n máa lùlù ẹ̀. Tó bá dẹ̀wọ̀n àwọn ọmọ Ìgbò náà kan la lulẹ̀ kí wọ́n rí ìdí kí wọ́n gọ̀ kọ́ máa wò yín ràn pọ́blẹ́mù wọn nìyẹn. Ẹ̀yin ni tiwa ọmọ Yorùbá ní bàbá Tinubu ẹ tí ò bá lè jẹ́ ká máa lọ. Ìtàn ò ní gbàgbé yìí. Ó bẹ́tà kẹ́tìtì ṣe báyìí nísìnyí di ìgbà tí àwọn olórí burúkú tó bá bẹ̀rẹ̀ sí ní bọ́ǹbù everywhere tó tú jáde tó wá di káàdé lọ́dìdè ẹ̀ ń padà gbé jẹ́ tàbí chọ́pà tẹ̀fi sá kúrò ní kò dáa tó. Nísìnyí tí Ọlọ́run ti kó iyọ̀ tẹ́yìn náà ti fojú ara yẹn gbé pé àárín àwọn ọ̀tá yín lẹ wà àbí ṣé dàgbà sí láàárín ọ̀tá yín tí ó yẹ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ìbádùn má lè èyí sọ fún yín. Èmi máa sùn tọ̀wọ̀ fún yín bàbá ṣẹ́ríṣẹ́ tí máa ọ̀tá yín ni ìbádùn ọ̀tá yín ni Mẹ́tawálé ọ̀tá yín ni gbogbo àwọn tó jẹ́ sponsora títí kan Shettima ọ̀tá yín ni gbogbo wọn. Ẹ ṣí wọn lẹ̀ ẹ kúnlẹ̀ Yorùbá ẹ fi wá lè jẹ́ ká máa lọ. Ọbásanjọ́ ṣe wẹ́nà some part of Cameroon English speaking part of Cameroon ọmọ Nàìjíríà ṣe ìṣèlú Nàìjíríà náà kò tẹ̀lé Àtíkù ló convince bàbá Ọbásanjọ́ tó fi bàkà sílẹ̀. Ẹ lè ṣe kódà kò sí kan tó le ọ̀rọ̀ ẹnu lásán ni àpérò àti ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ tú wá lẹ́kẹ̀ẹ́ ká máa lọ ìtàṣínú pẹ̀lú tó ọ̀bà Tinubu. Tẹ́ bá wò lọ wò bọ̀ ẹ̀rí pé 1940 amalgamation ti expire láti 2014 ló yẹ kí Nàìjíríà ti pín ọ̀fíṣíálì ṣùgbọ́n tó gbà wọn lórí burúkú Fúlàní àwọn náà benefit gbogbo ìyà tó ń jà wá bíbá ẹ̀ ni wọ́n ṣe fẹ́ jà lọ. Àbíṣe Sọ̀tàn Sokoto tó ní more than 27 oil well ṣé wo ló máa gbàdúrà kí Nàìjíríà pín tó dẹ̀ mọ̀ pé tó bá pé gbogbo ìwẹ̀ yẹn ti lọ nìyẹn. Òun lè ṣe ibi tó fẹ́ para ẹ̀ nítorí ọ̀rọ̀ wa Nàìjíríà. Ìwọ tó fẹ́ jẹ́ ká pín káwọn ọmọ ẹ̀dẹ̀ ń fojoojúmọ́ pa àwọn ọmọ Yorùbá tó ń pa àwọn ọmọ Ìgbò tó ń pa Haúsá tó ń pa àwọn adájọ́ wọn onílù. Ìwọ Sultan of Sokoto invader ni ẹ́. You are not part of us. Ṣé wọn tó wà kì í ṣe part of us legitimately ìwọ ló wá máa sọ bọ́tà máa ṣe fún wọn o láwọn ọpọlọ àwọn ọpọlọ ń bá ẹja tààrà. Ọ̀sẹ̀ pé nobody is paying for the year to play. When our fathers are ready if they declare come and fight us ṣèbí àmì yẹn lọ káṣọ ogun wọ̀ wá bá wa jà. Kí ló dé pé ìyẹn ara bíi tiẹ̀ máa ń pàtàkì ara yín báyìí tí ó bá ṣe tó dé tó ní àwa ròhùn kí irú Ṣọ̀tá ìgé tí máa lò ẹ kó jẹ́ ní ilé kọ́nà àwọn ọmọ Yorùbá kí wẹ́ẹ̀bù fáyẹn oko ló yẹ kó máa dá fún wa lẹ̀ Yorùbá tí ó bá ṣe pé Nàìjíríà tí wọ́n take advantage máa ṣe o.